ọlọ́pàá mẹ́ta pè mí lánàá àwọn bàbá ọmọ tó ń rọ́wà sí àtọmọ tó ń rọ́wà sí fún àti bàbá ẹ̀ àwọn ọlọ́pàá ti rìlíìsì wọn kọ́ máa lọ òkè ọlọ́pàá mẹ́ta ò ti ṣe fídíò ó sọ wípé kán foríjì ẹ̀ Islam náà dẹ̀ sọ pé ká foríjì yàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó yá wá ó wá pè mí lánàá ó pè mí lórí fídíò mo wá gbé fídíò ẹ̀ mo wá gbé fídíò ẹ̀ gbàtí mo wá gbé fídíò ẹ̀ mo wá sọ pé òwá mọ́ ni ó ní kò sówó mọ́tò lọ́wọ́ ẹni tí ń bọ́ lọ́hùn ṣe bí tí ń nù ó ní kò sówó mọ́tò lọ́wọ́ mi ti fẹ́ play voice ẹ̀ tó dìgbà tí tọ́lọ́mbà kọ kádàrà tó bá rà foríjì tọ́lọ́mbà kọ kádàrà ni o tọ́lọ́mbà kọ kádàrà ni o mo wá send owó sí o dẹ̀ send receipt sí ó dẹ̀ pè mí bàbá wọn ti rówó yẹn nìkan kí n jọ kí n ṣàánú bóun ṣe máa ṣe kí nìkan ó yá wá ó ní bóun ṣe fẹ́ jáde lánàá lẹ́yìn ìgbà tí mo send owó sí tán inú igbó tó wà ó ní bóun ṣe jáde sí títì báyìí àwọn èèyàn bo òun ni wọ́n fẹ́ náà òun pa ni òun bá sá padà wọnú igbó òun bá sá padà wọnú igbó lọ àbọ̀ ò lè wá bá mi lálẹ́ ọ́fíìsì níbí àmọ́ ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ rè jí kò tó bá dagun 5 ìdájí tó mú mi jí lọ́fíìsì láàárọ̀ yìí nìyẹn o ẹni tó ní kọ́ bá òun bẹ̀bẹ̀ mo ní kó jí kó káwọn èèyàn tó jí ládùúgbò ẹ̀ kó tètè jí kúrò kó lè jí tó bá ti dé ọgbà kó wábì kan hang sí téèyàn bá ti dé ọ́fíìsì máa torí ẹ̀ dé ọ́fíìsì by 7 this is after 8:30 torí ẹ̀yin èèyàn ó dẹ̀ sọ fún mo ní kó o fẹsẹ̀ ara rẹ̀ rìn wá kán mú ẹ lọ bẹ̀bẹ̀ ó máa bí ẹjú kan lé ẹ mú lọ ẹ dákun ṣàbúrú tún nìyẹn ẹ dákun èèyàn ṣàbúrú nìyẹn fẹsẹ̀ ara rẹ̀ rìn wá mo tún sẹ́ǹdì owó mọ́tò sí ẹ fẹsẹ̀ ara rẹ̀ rìn wá ká mú ẹ lọ bẹ̀bẹ̀ tá a bá mú ẹ lọ bẹ̀bẹ̀ á mà rọrùn fún ẹ ju ẹ o àkáǹtì ẹ ló sẹ́ǹdì sí mi o aláàtì tí mo sẹ́ǹdì sí rèé kí ni ẹ white ẹ lè má rí dáadáa aláàtì tí mo sẹ́ǹdì sí rèé ṣé ẹni tó fẹ́ kíyà jẹ ní yóò tún máa ṣe gbé léyìí fún láti àárọ̀ tá a ti wá débí yìí báyìí ààrẹ ẹni tó jọ ọlọ́pàá mẹ́ta o ṣé mọ̀ pé tó bá wá lé mú nísìn ẹni tó ṣẹ̀ ni ìyẹn ti sọ fún yọnu sí ẹ torí èyí kan bọ́ ta nísìn ẹ kàn sọ̀rọ̀ ní ọlọ́pàá mẹ́ta ẹ filẹ̀ ẹ ṣe bá àwọn ẹ ṣe bá àwọn ẹ ṣe bá yẹn kò sẹ́ni tó sọ pé òun fẹ́ kò sẹ́ni tó sọ pé òun fẹ́ olólùfẹ́ òdodo ẹgbẹ́ tó bá wá lé mú ìyẹn ló máa burú jù fúnra rẹ̀ ló ṣe fídíò pé kán jọ ọkàn forí jì ẹ́ kódà wá bóyá wá tó bá ti wá kò sí wàhálà nọ́mbà tẹ́ máa pè sí 080 èèyàn ṣẹlẹpẹ àti try báyìí o àbí ta ló ṣe fídíò wípé ẹ invite mi màá wá ẹ pè mí àwọn boys ilé nà ẹ ṣeléṣe o ṣé bóun ló sọ bẹ́ẹ̀ ok àti wá invite ẹ pé kó wá ẹnìkan wá ń sọ pé Alfulany kí ló kan ti yín bẹ́ẹ̀ sẹ́yìn ní Saheed Òṣùpá ní sọ́dẹ̀ nìyí ni ẹ̀rọ ẹ̀ nílà ká yìí ni kí ló kan tẹ̀mí pẹ̀lú Saheed Òṣùpá sọ́dẹ̀ nìyí ni àbí ọpọlọ yín tó wà lórí program Ṣọpẹ́ wà lórí program ṣé ọpọlọ yín lọ́sẹ̀yìn ni kẹ́ ẹ máa sọ pé kí ló kan Alfulany pẹ̀lú Saheed Òṣùpá ẹ máa gbà mí kẹ́ ẹ ọpọlọ àwọn èèyàn lọ́sẹ̀yìn ni. tí ọ̀rọ̀ bá débi tọ́rọ̀ bá dé ẹ mọ̀ tó kan ẹ̀mí àti Saheed Òṣùpá tọ́rọ̀ bá débi tó yẹ kó dé àmọ́ mo gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kọ́rọ̀ yẹn kó débẹ̀ torí tọ́mọ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta yẹn àpótí fún ní grace gan
àti fún ní grace gidigidi gan ni o wàláì a fún ní grace tí ì ṣe díẹ̀ o tí ì ṣe díẹ̀ rárá kí ló tó bẹ́ ká tó ń ṣe fún ẹ báyìí. Ní àdìwárà tí ọlọ́pàá mẹ́ta wàláì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January tó parí wàláì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláì mo fi Ọlọ́run búra kéèsì ọ̀rọ̀ ẹnu ó fi ìgbésí ayé mi búra ó fi Al-Qur'ani Karim Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú.